mi ò really wá ṣe show lẹ́ni mo kò sáré wá sọ nǹkan kan ni ó di àárọ̀ Sunday àbí ìrọ̀lẹ́ ọ̀la kí n tó ṣe show àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ṣe rí ibi tó bá ti ní wọ́n ń sọ̀rọ̀ lókólóbò lọ́kọláya tó bá ti yàtọ̀ síbi tó ti tẹ́tí lè máa gbọ́ irú àwọn òótọ́ báyìí wàláì òfútù fẹ́ tẹ̀ ni òjé marina fẹsẹ̀ gúgo kíbẹ̀ má ṣẹ̀jẹ̀ honestly òjé ló bá dé òjé marina fẹsẹ̀ gúgo kíbẹ̀ má ṣẹ̀jẹ̀ òjé ló bá dé nítorí pé àwa máa sọ fún yín bó ṣe yẹ kó rí ni àwa máa sojú abẹ́ǹkó a máa sọ nǹkan tó ń da lérú fún yín èmi ò ní dírẹ̀sì ẹ̀ kí n máa pe òjò ládùbí àràn àfín kí n máa pe ládùbí àràn mi ò ní dírẹ̀sì ẹ̀ rárá ibi tẹ́ bá ti gbọ́ tó ti ń sọ ọ̀rọ̀ lọ́kọláya lókólóbò ìtọ́ bá ti ń dírẹ̀sì ẹ̀ òjé ni ẹ kúkú sọ kẹ́ jẹ́ kí àwọn èèyàn gbọ́ Kẹ́mi Òjò bá rò máa tójọ́ mẹ́ta ẹ sọ kẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ sọ tòótọ́ ẹ má fi ẹ̀kọ́ tanná fún àwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tí wọ́n lọ ń bá nílé ọkọ ẹ jẹ́ kí àwọn èèyàn lè decide bóyá wọ́n tiẹ̀ fẹ́ lọ sílé ọkọ yẹn àbí wọn ò lọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn ti wà ripe enough láti jẹ́ ìyàwó àbí òun ti wà ripe enough láti jẹ́ ọkọ àwọn òjé marina fẹsẹ̀ gúgo kíbẹ̀ má ṣẹ̀jẹ̀ tẹ́ ń ṣe fáwọn èèyàn ẹ lọ jáwọ́ ń bẹ̀ ẹ ń fi ẹ̀kan tanná sí fún àwọn obìnrin ẹ jẹ́ kó mọ àwọn challenges tó ń lọ face nílé ọkọ ẹ ń parọ́ fáwọn ọkùnrin ẹ jẹ́ kó mọ̀ pé èèyàn máa ń sọ ṣòkòtò ẹ̀ ní kó tó sọ pé òun jẹ́ baálé ilé ntẹ́ bá ti gbọ́ tó bá ti yàtọ̀ sí òkodo ọ̀rọ̀ irọ́ ló bá dé marriage ò sweet it's supposed to be sweet but nígbà míì gẹ́gẹ́ bí ilé ayé yìí marriage da but àti tó da àti tí ò da yẹn èyí tó da gan àìdá wà nínú ẹ̀ nínú ilé wọn mọ bó ṣe ń manage ẹ̀ ni ìjọ tí mi ò tí ì rí obìnrin tí wọ́n bí rí tó jáde nínú òbò ọmọ tí wọ́n bí tó jáde nínú òbò obìnrin tí wọ́n dẹ̀ ní ẹ kú ewu ọmọ o láì jẹ́ pé ibi ọmọ jáde nǹkan tó ti lè jẹ́ kí ibi bá wa wá sáyé tó bá wà nínú marriage gan tí gbogbo ẹ bá ń dùn tó bá ní any challenges kó máa ṣọ́ra kó wà very careful tí ilé ayé ẹ bá ń dùn tí ò bá ní àkókò ẹ̀kún ẹ̀ kó wà very careful so ẹ má máa fún àwọn èèyàn pàápàá ẹ̀yin tẹ́ máa ń gbé fake ring lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń live in cuckoo land ẹ̀yin tó jẹ́ pé etínú yóò kì í dùn tẹ́ máa ń lá ṣúgà tí ẹni tó wà nínú marriage tó máa gbé ọ̀rọ̀ wá bá yín èyí tó yẹ kẹ́ fi ọ̀rọ̀ yín nǹkan tẹ́yin ti là kọjá ẹ wọ́n máa fún wọn ní ẹ máa fọ̀kọ́ tẹná fún wọn ẹ máa fún wọn bẹ́ẹ̀ ni wípé marriage wà rosy tó yẹ kẹ́ sọ fún wọn pé bó ṣe ríre ṣùgbọ́n ọ̀nà tó lè gbàre tó lè yọ ọ̀nà tó lè gbàre bó ṣe lè handle ẹ̀wẹ̀ ẹ̀yin gógó nǹkan tó gbé wá fún yín ojú yín ẹ ti fi wí náà o ẹ ní fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ẹ máa parọ́ fáwọn èèyàn ẹ lẹ́n cancel òfò cancel ìsọnù cancel ìranù ẹ máa tàn wọ́n jẹ bẹ́ẹ̀ ni pé marriage yín wà rosy tó yẹ kẹ́ sọ fún wọn pé wá nǹkan báyìí bá ṣẹlẹ̀ nínú ìgbéyàwó bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ nǹkan tó mo ṣe máa ṣe ṣeré bó ṣe máa ṣe ṣeré bíi pé tí obìnrin bá ń lọ lé ọkọ ẹ ti jẹ́ kó mọ̀ pé ìyá ọkọ ẹ máa dóbò míì ṣùgbọ́n tí wọn bá ti gbé wá fún ẹ tọ́n bá ti gbé wá bẹ́ẹ̀ tọ́n ti gbé wá sílé ẹ má jẹ́ kó bọ́dà ẹ tóbìnrin bá lọ lé ọkọ ẹ jẹ́ kó mọ̀ fúnra rẹ̀ pé tó bá yá tọ́kọ bá ti ń lo 15 minutes 20 minutes lórí ẹ kó mọ̀ pé òbú ẹ ti ń ṣá bẹ́ẹ̀ mọ̀ bó ṣe máa gbé òbú ẹ sókè tó ṣe máa ṣe kegel exercise tó bú ẹ bá ti ń ṣá kó mọ̀ tọ́kọ ẹ bá ti ń bọ́ síta tó ti ń lo 15 minutes ẹni tó ń lo 5 minutes lórí ẹ tẹ́lẹ̀ mọ̀ pé òbú ẹ ti ń kúrò níbi tó fi sí nìyẹn tó yẹ kẹ́ sọ fún wọn ẹ máa bá wọn ẹ máa fẹ́ kó tọ́nà fún ẹ máa sọ fún wọn pé there is cheating God does not want cheating a man shall leave the man níbo ìjọ tẹ́ ti ń sọ ṣé ọkùnrin ò cheat ìjọ tẹ́ ti ń sọ ṣé ọkùnrin ò dóbò míì ó yẹ kẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé tí ọkùnrin láti dóbò míì tóbìnrin ni láti wà intact tọkùnrin ni láti ṣe ṣùgbọ́n kó má fi wọ̀n ẹ́ ò fẹ́ rí see no evil hear no evil tó yẹ kẹ́ ti máa sọ fún wọn kó tó kúrò lé pé tí èèyàn tó bá wá rojọ́ fún ẹ rojọ́ ọkọ ẹ fún ẹ kò fẹ́ràn ẹ máa sọ fún ẹ̀yin lẹ máa encourage wọn pé ó yẹ tójú tà yálù ìparò fi ń ríran o ó yẹ kó máa wo fóònù ẹ lẹ́ǹkankan kó lè máa mọ eré tó ń ṣe ń ta o tó yẹ kẹ́ jẹ́ kí wọ́n mọ̀ láti inú ilé pé wíwo fóònù yẹn o ègún ni o poison ni o ní sọ yẹn fún wọn ẹ̀yin tún máa sọ experience yín pé torí pé mo wo fóònù bàbá Wálé ló jẹ́ kí n mọ̀ pé oníyàwó mi ẹ ń bà wọ́n láyé jẹ́ ni
ìtẹ́ òótọ́ lẹ máa gbọ́ lókòdòrò bíi any marriage counselor tó bá sọ fún ẹ pé ó right kó wo fóònù ọkọ ẹ ó fẹ́ bá ó ti bá yí ẹ jẹ́ ó yẹ kó máa sọ fún ẹ pé àlùbọ́sà ní fóònù tó o bá ti tu ó máa fóṣù ẹ lójú ojú ẹ máa ṣomi impression tó yẹ kó máa fún yín nìyẹn but ẹ ní fẹ́ gbọ́ yẹn ẹ fẹ́ kémi máa sọ fún yín pé kẹ́ lọ máa wo fóònù ẹ fẹ́ kémi máa sọ fún yín pé ọkọ yín ò ní dóbò èmi máa sọ fún yín pé tí ọkọ bá ti wà lórí ẹ tó ti ń dóbò 15 minutes òbú ẹ ti kúrò níbi tó wà òbú ẹ ti ń wọ demorage òbú ẹ ti kúrò níbi tí bọ́lọ̀ ń ṣe da òbú ẹ ti ń lọ òbú ẹ ti já scale ó ti kúrò ní high grade òbú ẹ ti di òkìrìkà tọkọ bá ti ń lo 15 minutes lórí òbú ẹ tí òbú ẹ kò yọ bọ́tà lórí oko mọ́ òbú obìnrin láti ti máa yọ bọ́tà lórí oko ẹ̀yin ò ní sọ yẹn fún wọn ìyín ká tó sọ yẹn lẹ máa ní nǹkan mọ́ kílẹ̀ ẹ̀yin ń kọ́ wọn ẹ̀yin ń kọ́ wọn báyé wọ́n ṣe ẹ̀yin ń kọ́ wọn bó ṣe máa ní hypertension ni báyé wọ́n ṣe máa bàjẹ́ ni ẹ̀dí counselor tó bá ń sọ fún ẹ pé a man shall live ti nìkan your man must not ó bó ṣe máa kúkú òjijì ló kọ́ ẹ ó yẹ kó máa kọ́ ẹ wípé tọkùnrin ni láti ṣe ti ẹni láti mójú kó má wá nǹkan tí ò sọnù kiri ó yẹ kó máa kọ́ ẹ wípé tí ọkùnrin ni tó bá jáde tó bá ṣe tó bá rí ẹ ọkọ ẹni tó bá ti jáde mọ́kọ̀ kúrò bẹ́ẹ̀ kó kàn máa check on him ó yẹ kó máa kọ́ ẹ wípé tí ọkùnrin bá wọlé ìwà tó wà positive even kó establish pé ó lọ dóbò gan tó bá wọlé fún níwà tó wà positive so that o ò ní fọ́dà tí síta nǹkan tó yẹ kó kọ́ yín nìyẹn but nǹkan tó máa kọ́ yín ni pé tó bá ti lọ dóbò ta kẹsàrè lọ bá pastor kẹsọ fún pé ó ti ṣàgbèrè wọn lè yọ kúrò lákànrin àbí kẹ lọ bá mèmọ nǹkan tó pé ó ti ṣàgbèrè wọn ní kó má lead irun mọ́ ìtú wọn máa kọ́ yín nìyẹn wọn wo wọn bá dẹ̀ continue láti máa kọ́ yín bẹ́ẹ̀ yẹn ilé yìí máa continue láti máa dàrú lè jókòó lé ọkọ tó bá ń kọ́ yín bẹ́ẹ̀ pásítọ̀ tó bá ń kọ́ ẹ wípé tó o bá ti rí ibi tọ́kọ ẹ tí ń ṣàgbèrè má wá pásítọ̀ gidi ni imam tó bá ń kọ́ ẹ wípé ẹnìkan kan máa wò ó tó mọ̀ pé ọkùnrin mẹ́lọ lọ́hùn wí anytime ló lè fi ìyàwó kó máa múra lẹ̀ o imam tó fẹ́ jẹ́ ká yí ẹ̀ dání gbogbo àwọn tó bá ti ń sọ fún ẹ wípé a man shall leave the husband kan and cleave to the wife no more wípé a man ó lọ wo obìnrin ó cheat wọ́n fẹ́ ba yí ẹ̀ jẹ́ ni àwọn òbò kan wà níta mo sọ fún yín tí ọkùnrin ò gbúdọ̀ má dò ó àwọn ìdí kan wà níta tó jẹ́ wípé tí ọkùnrin ò bá do gbogbo àwọn bóta náà tí orí ẹ̀ tó sílẹ̀ kò ní kí ìpadà àwọn bóta náà tí ẹ máa sílẹ̀ ni nígbà tí àwọn ìdí yẹn èèyàn rí irú ìdí ọmọ bọ̀tí yẹn àbírú ọmú yẹn akọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn ò ní wò lẹ́ẹ̀mejì báwo ló ṣe fẹ́ ṣe ara ẹ kú nílò ò ní fi wò lẹ́ẹ̀mejì àwọn ìdí kan wà tó jẹ́ pé ọkùnrin ò lè ṣe kó kíyàwó ẹ wà lẹ́gbẹ̀ẹ́ gan stylishly á wò akọ̀rí pé ó yún ẹ̀kẹ́ àbó ó ń pa yànmùyánmú lẹ́yìn ọrùn àbó ń pa yànmùyánmú lẹ́yìn ẹsẹ̀ á bọ́lẹ̀ á máa pa yànmùyánmú ó fọgbọ́n wò di tó kọjá àtọyàn ni àwọn ìdí kan wà tí ọyàn tó yẹ pé tọkùnrin ò bá wò gan gbogbo bóòtù orí ẹ̀ ló máa sọnù tí bóòtù yẹn bá dẹ̀ ti sọnù tí ò bá ríbi tó máa fi kí ẹ̀ padà ara ẹ̀ ò ní wálé wó obìnrin tó wà lẹ́gàn ò ní gbádùn ẹ̀ ò ní gbádùn ẹ̀ mo sọ fún ẹ tí ọkùnrin bá ní match tó fẹ́ play níta tó ò bá jẹ́ kó lọ ó máa kìjà bọlẹ̀ fún ẹ ò ní gbádùn ọkùnrin yẹn àwọn ìdí tó ń mú ní rìnrìn àjò ayọ̀ àwọn ìdí tó ń tọ́ka sí ọ̀nà ilé ológo wàá ní ọkùnrin rí àwọn ìdí yẹn kò ní wò àwọn ìdí tó ń já ìdè àwọn ìdí tó ń tú ìdè àwọn ìdí tó ń so òkè ìṣòro di pẹ̀tẹ́lẹ̀ wàá lọ́kùnrin àárí kò ní wò àárí irú àwọn ọmú yẹn kò ní wò àwọn ọmú tó ń pàbànújẹ́ ayé rẹ́ àwọn ọmú tó ń fi ìmọ́lẹ̀ wọnú òkùnkùn ayé ẹ̀dá wàá ní ọkùnrin ọkọ àárírú ọmú yẹn kò ní wò àwọn ọmú tó ń ṣí ilẹ̀kùn àánú tó ń ṣílẹ̀kùn àlùbáríkà wàá ní ọkùnrin ò ní worú ọmú yẹn àwọn ọmú tó ń wá kádàrá èèyàn gàdè níbo tí ọ̀tá ìdílé ìyá ìdílé bàbá tó rí mọ́ àwọn ọmú tó máa ń tú ògo jáde kúrò níbi tí wọ́n sọ sí wàá ní ọkùnrin àríwú ọmú yẹn kò ní rí ẹnìkan wá máa lóun kánsẹ̀lì ẹ pé a man shall live irú àwọn ọmú yẹn gan tọkùnrin ò bá wò gan ògo ẹ lè má jẹ́ rírí àwọn ọmú tó ń ṣàwárí ògo níbi tí wọ́n sọnù sí tí wàá rí báyìí ògo á dẹ̀ dìde o mọ̀ pé ọmọ ọmú tó máa rí tó máa pariwo Olúwa Olódùmarè o gbà mí ògo á dìde ni
ìmọ́lẹ̀ á tàn òkùnkùn á kúrò nínú ayé ẹ ọkùnrin á rírú ọmú yẹn wà wá ní kò ní rí wà wá ní pé kinní kan ẹ má jà nínú ilé kánsẹ́lì tó bá ti yàtọ̀ sínú nǹkan tí mò ń sọ fún ẹ yìí irọ́ ló bá dé mò ń sọ fún ẹ gbà kám o irọ́ àti ẹ̀tàn tó jẹ́ pé ńgbà tó bá máa ṣẹlẹ̀ yán máa ní hypertension ẹ gbà kám gbogbo nǹkan tó wà láyé yìí ni law of diminishing return máa bá títí kọ́ra beauty tó bá wù ẹ́ kó lọ ṣe ọyàn àbí kó lọ ṣọmú ní turkey law of diminishing return máa bá gbogbo nǹkan láyé títí kọ́ra beauty títí kọ́ra everything law of diminishing return máa bá ìgbà kan ni òbú á máa jó iná òbú á máa jó níwájú okó ọkùnrin ẹ̀yin náà obìnrin yìí náà mọ̀ wípé okó ọkọ gan máa ń sú yín ẹ kò máa ń wò pé bùkátà àti wípé ẹ̀ ń tọ́jú ọmọ àti pé obìnrin tó ní dignity okó ọkọ gan á máa sú ẹ̀yin gan tẹ́ ẹ jóbìnrin báwo lẹ ṣe wá sọ pé òbó yín ò ní sú ọkọ okó ọkọ gan á máa sú yín that is the fact okó ọkùnrin kan gan á máa sóbìnrin nígbà míì okó ọgọ́ á máa sú yín so gbogbo nǹkan tá ní láyé ni law of diminishing return máa bá ìgbà kan lòbó á máa jó tí òbò á jẹ́ the main òbò the center òbò níwájú ọkùnrin tó bá yá òbò á ṣe kò kejì òbò bí àtúgbapò kíní lọ́wọ́ òbò ẹ bóbò yẹn láti òpò kejì á lọ sípò kẹta bó ṣe máa lọ sẹ́yìn títí nìyẹn tó fi máa di pé òbò á di òbò tí ẹ pé wọ́n ń dó one off ni ò dẹ̀mí pé ilé ẹ̀ dàrú ẹ má jẹ́ ká tanra wa bọ́lọ́run ṣe dá ilé ayé nìyẹn bí Ọlọ́run ṣe dá ilé ayé nìyẹn òbò tí wọ́n ń jà fún pé ọkùnrin ń dó lọ́wọ́ tó dẹ̀ ń dilé ẹ̀ mú òbò yẹn náà ò lè lọ títì ó yẹ kí wọ́n náà mọ̀ pé òbò ẹ ti wà ní center of kíní tẹ́lẹ̀ òbò tó ń jà tó ń da wàhálà lẹ̀ nínú ilé ẹ̀ òbò yẹn gan ò lè lọ títì òbò yẹn náà sì máa padà wá gbapò ẹ̀yìn tí míì tún máa gbapò lọ́wọ́ ẹ̀ òbò yẹn ò lè lọ títí téèyàn kan bá sọ fún ẹ wípé mi níwọ kọ́ ló lọ́kọ ẹ̀ wọ́n bẹ́ẹ̀ dókò ọkọ ẹ̀ kò ní pé ìwọ kọ́ ló lọ́kọ ẹ̀ but African man téèyàn kan bá sọ fún ẹ wípé máa ṣọ máa trailer máa ṣe kinní kan ló lè keep inú ẹ èèyàn yẹn fẹ́ ba yí ẹ̀ jẹ ni kò fẹ́ jẹ́ kó nísinmi nílé ọkọ kò fẹ́ jẹ́ kó fọkàn balẹ̀ in tó yẹ kẹ́ ẹ máa sọ fáwọn obìnrin tó ń lọ lé ọkọ ni wípé gbájúmọ́ṣẹ́ ẹ ṣètọ́jú ọkọ ẹ respect ọkọ ẹ kò dẹ̀ gbájúmọ́ lé àtàwọn ọmọ ẹ tí ọkọ ẹ bá ti ń ṣe déédéé n tó bá lọ fara ẹ ṣe òkàn ẹ provided tí ò bá ti affect ẹ kò kàn ẹ bóyá ó jáde ó wọlé láago 7 provided tó bá ti pè ẹ́ pé kìkúkú ṣọmọ ọwọ́ tí ò bá ti jẹ́ pé bóyá kò kí ń sunlé tó bá jáde tó ti sọ pé ibi báyìí ni mo wà kò lè wà lórí obìnrin kó sọ fún ẹ pé ilé obìnrin lòun wà ó máa parọ́ fún ẹ náà ni mo sọ fún ẹ pé ọkùnrin tí ò bá mọ̀rọ̀ pa kò sọ́kùnrin náà láyé tí ò gbúdọ̀ má mọ̀rọ̀ pa ilé á dàrú ọkùnrin ò lè má bọ̀ nílé obìnrin kó délé kó ní kó má parọ́ tó ṣe ìdóbò tán ṣó máa sọ fún ẹ pé òun ṣe ìdóbò tán ni òótọ́ wo lẹ̀ ń wá àbí ọkùnrin lówó kan tó jẹ́ pé ó fẹ́ tọ́jú owó emergency tó dẹ̀ mọ̀ pé ìwọ obìnrin onípakúmọkùmọ ní ẹ tó wá parọ́ pé òun ò lówó lọ́wọ́ ṣé kó sọ fún ẹ pé òun lówó ni kò lè bá ná tọ́jọ́ tí emergency bá dé kẹ́ má rí nǹkan kan tẹ́ ẹ máa ná tọkùnrin ò bá mọ̀rọ̀ pa ilé máa dàrú marriage ò ní dúró ẹ gbàgbé ń pa pé kinní kan àwọn ọ̀rọ̀ kan wà tó wà legit àwọn irọ́ legit wà ó lè máa bọ̀ wọ́n bí bàbá ńlá kú ọkùnrin tó bá ṣe ayé tí ń ṣe tó máa lọ dóbò á wá wọlé ẹ wá sọ fún ìyàwó tó bá fẹ́ wọ jánábà gan tó ti lọ dóbò ń ta tó bá fẹ́ wọ jánábà wàá dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ ni pé òun wẹ̀ ni jánábà yẹn wàá máa wẹ̀ báyìí wàá máa wò ta kọ́ máa ka ẹ nígbà tó ń fọ ẹsẹ̀ wàá mọ àbí kó ti wọ jánábà níbi tó ti ń bọ̀ àwọn irọ́ kan wà tó jẹ́ pé bó bá wù yín Ọlọ́run ò lè dájọ́ ẹ̀ kó lè fìyà jẹyàn lórí irọ́ yẹn kó lè fìyà jẹyàn lórí ẹ̀ ṣé ọkùnrin máa lọ dóbò ń ta sọ fún ẹ pé òun ṣẹ̀dú ọ̀rẹ́ ẹ̀ tán tó bá sọ fún ẹ gan kò nífẹ̀ẹ́ àbí ọkùnrin ó kówó dání tó mọ̀ pé onínàkúnà ni ẹ́ ó dẹ̀ ní kò sówó lọ́wọ́ òun torí ìjọ tí ilé bá dá wá ló ń parọ́ irú irọ́ wo ló ń pa kò parọ́ àbí ọkùnrin ṣe mú ọmú tán
tó délé tó ń rẹ́rìn bí ẹni tó kọwọ́ bọ̀ lá tó sì gbálẹ̀ sí nínú ẹpọ̀n tó wá ń rẹ́rìn tó fọwọ́ yún orí tó ṣẹ̀ mú ọmú tọ́ ṣó máa sọ fún ẹ pé ọmú tó ń ṣẹ̀ mú tọ́ ló mú un rẹ́rìn àwọn ọmú kan dẹ̀ wà tó jẹ́ wípé wọ́n máa ń sọ̀yàn di wèrè lọ́sàn gangan ni tó bá mú tó bá rántí bó ṣe gbé ọmú yẹn bó ṣe pápọ̀ méjì báyìí tó ṣe gbé sẹ́nu wàá máa rẹ́rìn bẹ́ni tó kìkabọ̀ lóko ni bẹ́ni tó sì gbálẹ̀ sí lóko wọ́n bá gba àwọn ọmú yẹn wọ́n bá délé wàá kàn máa rẹ́rìn wàá máa yọrí kí ló ṣe ọmú tó mú yẹn òun ló mú ẹ rẹ́rìn àwọn ọmú tó máa ń pe ẹ̀rín ayọ̀ jáde àwọn ẹmú tó máa ń sọ ìbànújẹ́ èèyàn di ayọ̀ àwọn ọmú tí kì í jẹ́ kéèyàn rántí ìbànújẹ́ ọkún àti ìpayín keke ọkùnrin á wá lọ mú irú ọmú yẹn á wá sọ fún ẹ wípé òun ṣẹ̀ṣẹ̀ mú ọmú tán ẹ rí àwọn ọmọ tó ń ṣe tíátà yẹn sí ẹ rí bí tó máa ń kó ọmú yẹn sí nǹkan tí àwọn ọmọ obìnrin gan wọ̀ níta gan bọ́kùnrin ò bá fẹ́ ṣe gan ọkùnrin mi àkọ́ máa rí pé bí ojú okó ọkùnrin mi kàn déédéé tutù ni pẹ̀lú nǹkan tí àwọn ọmọ yẹn ń kó sókè àti nǹkan tó ń ṣe sídìí okó tó ti kú gan á jí okó tó ti kú á jí ní nǹkan táwọn ọmọ yẹn ń kó sìn pàápàá àwọn ọmọ tó máa ń ṣe eré yẹn ní tí wọ́n ń kó sìn ní tó máa ń kó sókè ẹ máa rí gbogbo kíní àárín ọmú wọn báyìí ẹ wá ní kọkùnrin kó má ṣe nǹkan tó fẹ́ ṣe ọkùnrin yẹn gan kọ̀ kúkú òjijì ni torí gbogbo ìgbà lábẹ́ okó àti ẹpọ̀n máa ró tí wọn ò dẹ̀ ní dán wọn ní kọ́bọ̀ wọ́n rẹ́dì láti fira wọn lẹ̀ then wàá àdúrà ni kò ṣáà máa gbà pé ọmú tọkọ ẹ máa mú ọmú tó máa fi kọ̀yìn sí Ọlọ́run má jò mú bó bá dẹ̀ mú Ọlọ́run kó jẹ́ kí ogun ọ̀run kó bọ́lẹ̀ sí orí ọmú yẹn débi pé tó bá ti mú báyà rántí ilé àwọn ọmú kan wà ń ta tí wọ́n tó ti fọ́mọ lọ́rùn yàn ọmọ méjì tí ọmú ti débi orí ikùn tó dẹ̀ rówó ṣọmú táwọn kan dẹ̀ ti lọ ṣọmú tó pé wọn kò sọmọ tó fún lọ́yàn bá ọmú wọn dúró bó tiẹ̀ jẹ́ pé plastic ni bó jẹ́ pé kí náà tiẹ̀ máa ń pè ní silicon ni at least tó bá fọwọ́ tẹ̀ báyìí a máa bounce lórí ọwọ́ wọn irú àwọn ọmú yẹn wá ní àwọn ọmú tó máa ń yọ stress kúrò lórí ìka ọkùnrin àbẹ́bọ̀ pé tíyàn bá ṣe báyìí exercise ni kó máa ṣe báyìí lásán exercise ni kó wá jẹ́ pé orí ọmú kan ló ń tẹ̀ àwọn ọmú yẹn máa ń yọ stress kúrò lórí ìka ni honestly àwọn ọmú yẹn ó máa ń yọ stress kúrò lórí ìka àwọn ọmú tó bá ń tẹ̀ báyìí táwọn ọkùnrin máa ń tẹ̀ yẹn àwọn ọmú kan wà bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n máa ń yọ stress kúrò lórí ìka ni wọ́n tún máa ń ṣe exercise ẹnu tó máa ń ṣe báyìí àwọn ọmú kan wà tó bá dẹnu de wọ́n fi ń yọ stress kúrò lórí ẹnu ni ìwọ òdẹ nírú ọmú yẹn mọ́ ó wá ní kó má mú lẹ́nu kẹ́ ẹ ya gba kám kẹ́ ẹ gbójú kúrò ní nǹkan tí ó kàn yín kẹ́ ẹ wùwá re kẹ́ ẹ fún ọkọ yín ní respect so that tó bá wọlé tó bá jáde á lè padà wálé tó bá jáde tó bá lọ mu àwọn ọmú tó ń exercise ẹnu tó lọ tẹ àwọn ọyàn tó ń exercise ọwọ́ á sì lè padà wálé yìí ti torí àwọn ọmú ìyàwó ilé mi wà bọ́ bá tẹ̀ báyìí kò sí kókó kankan níbẹ̀ mọ́ kókó ẹyẹ kan báyìí ò sí níbẹ̀ àwọn ọmú kan dẹ̀ wà tẹ́ pé tó bá tẹ̀ báyìí kìkìdá kókó ni gẹ́gẹ́ bí ọkùnrin nígbà tọkùnrin ò nígbà tí ò wáyé ìyà tí ò wáyé ìburúkú tí ò mọ̀gbà tó máa kú ṣé kó firú àwọn ọmú yẹn lẹ̀kẹ́ nítorí pé kíní ṣé kó má mú ni ṣé kó má tẹ̀ ni mo ní tẹ́ òótọ́ tẹ́ máa gbọ́n bí wàláhì ẹ̀ lè gbọ́ níbò nítorí èmi ò ní tọ̀ yín àwọn temptations kan wà tọkùnrin ò lè kódà kan jẹ́ angel wọn ò lè survive temptation yẹn wọn ò lè scale through I'm telling you wọn ò lè scale through wọn ò nídìí owó ẹ ti rí ibi tí èèyàn ti ń do obìnrin tó tún fowó síyàn lápò pé ó ṣe káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere mo gbádùn oko yìí dáadáa tá tún fowó sí lápò ẹ̀yin ìyàwó ilé mélòó lẹ lè mówó lọ sọ́jà lọ ra ṣẹ́ẹ̀tì fọkọ yín ipe mo dúpẹ́ pé o dó mi lánàá àwọn ọmú kan wà tí ò ní stretch mark àwọn ara kan wà tí ò ní stretch mark ṣáwọn ìyàwó ilé tí stretch mark ti bà gbogbo àlùbáríkà ara jẹ́ àwọn ara kan wà wọn ò ní stretch mark wọ́n rówó ṣe ni wọ́n dẹ̀ ti bímọ ṣùgbọ́n wọ́n rówó jayé wọn ò ní stretch mark kankan lára àwọn ọmú kan wà tí wọn ò ní stretch mark tẹ́ pé kókó orí ọmú yẹn báyìí bó ṣe máa dúró lélẹ́yìí á wá dúdú ṣiṣiṣi láàrin ọmọ pupa irú girl tí mo dárúkọ ń sìn ìyọ̀kẹ́ ẹ lè yìn májì bí orí ọmú ẹ ṣe máa rí bó ṣe pọ́n délẹ̀ yẹn gbogbo orí ọmú ẹ máa rí dúdú ni ẹ wá ní kọkùnrin kan dé kó gbẹnu lórí ọmú yẹn kó rántí ilé kò ní rántí ilé ńgbà tó bá mu ọtí yẹn tó bá mu irú ọmú bẹ́ẹ̀ a máa gbàdúrà pé tí rapture bá máa dé gan kó bá òun lórí ọmú yẹn ni
òun á mọ nǹkan tó pa òun. Òun á mọ ikú tó pa òun. I'm telling you. Hey, òun á mọ ikú tó pa òun. Pé tó tí rapture bá dé kó bá òun lórí ọmú bẹ́ẹ̀. Àbí kó tí rapture bá dé kó bá òun lórí òbò bẹ́ẹ̀. Àwọn òbò kan wà tó jẹ́ pé tí àwọn ọkùnrin bá ń do ẹ bèrè lọ́wọ́ wọn, ó máa dàbẹ́ ni pé wọ́n wà between àlùjọ́nà àti ọ̀run ni, àti ayé ni. Tó bá do lọ́wọ́ láàrin àlùjọ́nà, àwọn òbò tó máa ń yọ bọ́tà lórí oko. Àwọn òbò tó jẹ́ wípé wọ́n bá ti rí tó ti lúte sílẹ̀ báyìí, wọn ò ní ronú àti do lẹ́sẹ̀kẹsẹ̀. Òbò tí ò bá gbádùn téèyàn fẹ́ rọ́jú dó, òun ló máa ń kánjú dó. Òbò tí ò gbádùn tí wọ́n fẹ́ rọ́jú dó, òun ni wọ́n máa ń kánjú dó. Wọ́n máa ń kánjú dó pé wo jẹ́ ń dó kí tètè dá mi ra kí kúrò ńbẹ̀. Àwọn òbò tí ọkùnrin fẹ́ràn, àwọn òbò gbé mi débẹ̀, àwọn òbò tí kì í ṣe òjé marina fẹsẹ̀ gúgò, àwọn òbò gidi, àwọn òbò tí wọ́n tó já òbò àlùbáríkà tọkùnrin bá fẹ́ do, á kọ́kọ́ bá obìnrin ṣeré, á abandon òbò yẹn tó ló ti mọ̀ pé tóun bá ní pé kóun fokó sí lẹ́sẹ̀kẹsẹ̀ òun máa da tọwọ́ òun lẹ̀, á kọ́kọ́ fídù pẹ̀lú gbogbo ara ẹ̀, á tẹ gbogbo ara ẹ̀, tẹ gbogbo àlùbáríkà ara ẹ̀, á tẹ ọmú, á mu ọmú dáadáa, á máa mu ọmú yẹn, á máa rántí ìgbà tóun wà ní kékeré ni. Òbò tí ò bá fáìn lọkùnrin ò ní gbẹnu sí. Tóbò bá fáìn tó clear tó mọ́ lólólóló tó ṣí báyìí tó mọ́ lóló, kò ní mọ̀gbà tó máa forí sí gan. Bó bá ń jẹ́ gan, a máa ṣe bẹ́ẹ̀ ni pé oúnjẹ alẹ́ Olúwa ni. Ọlọ́run á máa dàbẹ́ ni pé oúnjẹ alẹ́ Olúwa. Kọ́lọ́run jẹ́ kíkú kẹ́ṣẹ́ mọ rere mọ́ wa lọ́wọ́. Àmì bí wọ́n bá wà lórí òbò gan, iṣẹ́ rere ni, torí iṣẹ́ ọwọ́ Ọlọ́run lòbò, Ọlọ́run ló dóbò. Mi ò bá ń dóko lọ́wọ́, iṣẹ́ rere ni. Tó bá ṣàtìmọ̀ pé òun do lọ́wọ́, má ronú ibi, má ro tọmọlàkejì láìda, ṣáà máa gbádùn ẹ̀. Bó bá ń ké yá olówà, mo gbádùn okú ẹ̀, bó bá ti bẹ̀ kú, ọ̀run rere ni, orí iṣẹ́ Ọlọ́run ló kú lé. Tó bá ti ro ibi, tó ti ro tọmọlàkejì láìda, tó jẹ́ pé wọ́n ń dú ẹ lọ́wọ́ ló kú, wàláhì ìwọ ló máa kọ́kọ́ wà lójọ náà. Orí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ló kú lé. Àṣírí òbò ọwọ́ Ọlọ́run ló wà. Àṣírí okó ọwọ́ Ọlọ́run ló wà. Tó bá ń dú ẹ lọ́wọ́ tó gbabẹ̀ lọ sọ́run, orí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ló kú rẹ̀. Ó bẹ́tà ju pé bí a kò máa ṣèkà lọ́wọ́ kó kú. Bó bá wà lórí oko tó ro nǹkan kan tó kú sórí ẹ, ò lè Ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ fún ẹ. Bẹ̀ tó bá ń ṣe bí tó kú sórí ibi, o lè má rọrùn re wọ̀. Bó bá kú lórí oko gidi, àdìdì kó wá lọ jẹ́ oko tó mọ̀ bòdó dáadáa ló kú lé lórí. Wàá bọ́ lọ́hun lé mọ̀nà kàì. Tó ẹ pé oko tó ń dú ẹ lọ́wọ́ tó ń pariwo Ọlọ́run ọba ò, kábíyèsí Olódùmarè, iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ṣeun. Olódùmarè ó ṣeun. Ọba yìí ó ṣeun. Ṣé wọ́n ló dá oko yìí ó ṣeun. Mo dúpẹ́ torí wọ́n ló dá oko yìí. Tó bá wà lórí ẹ̀, Ọlọ́run, tó bá kú sórí ẹ̀, wàá bá Ọlọ́run lẹ́yìn. Yàtọ̀ sí pé kò ṣiṣẹ́ bí. Ìyẹn gbọ́ títà, ó jókòó. Ẹ̀yin tẹ́ ń bẹ̀rẹ̀ pé kí náà ń pè ní ọ̀tìtà. Ọ̀tìtà nílùú mi, tí bá ní ìyẹn gbọ́ títà ó jókòó, mi pé ìyẹn gbé seat ó jókòó. Ọ̀tìtà nílùú mi, àpótí kékeré táwọn onídìrí máa ń jókòó sí tó máa fi ń dirun, òun náà ń pè lọ́tìtà nílùú mi. Ẹ̀yin ọkùnrin, pàápàá ẹ̀yin tẹ́ sọ pé ẹ jẹ́ ẹ̀yin happening guys. Mo máa ń rí yín, gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣeré nǹkan kan yẹn, àwọn yẹn olórin. Kí ló dé tí ẹpọn yín máa ń wọ́? Kí ló dé tí oko yín máa ń wọ́ sẹ́gbẹ́ kan? Mo ti sọ kíní yìí rí. Mo tún rò lórí kan lẹ́ni tó ń kọrin tó wọ kíní. Mo dẹ̀ wo ibi sáìdì oko ẹ̀, mo rí pé ṣe lóko ẹ̀ wọ́ sí ẹ̀gbẹ́ kan. Dó bó ṣe rí tí ń rí tí oko ẹ̀ yẹn náà, èèyàn máa mọ̀ pé oko kékeré, ṣé oko kékeré gan ṣé ẹ̀ tún lè pa oko yín dáadáa ni. Èmi àti ìkan là ń argue lẹ́ni, mo ní àwọn boxers kan wà tẹ́ pé níbi sáìdì oko gangan mọ́ ẹpọ̀n, wọ́n máa ń ṣe, ó máa ń tight, á lè wà firm lójú oko àti lójú ẹpọ̀n. Kí ló dé tí oko yín máa ń wọ́? Kí ló dé kí lè páàkì ẹpọ̀n yín dáadáa? Ṣojú òkì ń tì yín ni? Ẹ̀yin lẹ́dẹ̀ máa ń fà yẹn, wọṣọ gidi, ẹ wọ designers, but tí yàn bá wo ìsàlẹ̀ yín báyìí, ìsàlẹ̀ yín ẹ wá páàkì, oko yín á wá sún sẹ́gbẹ́ kan. Ìtẹ́sẹ̀ bá ti ń rin, ẹ wá rí oko ẹ̀ tó máa dáyọ láàrin ibi iwájú ẹ̀. Kí ló dé? Ẹ dẹ̀ wọṣọ, ẹrù dáadáa, ẹrù dúdú, ẹ wọṣọ, ẹ dúró lọ́mọ ọkùnrin, oko yín á dẹ̀ máa wọ́ sẹ́gbẹ́ kan, ẹpọ̀n yín á máa wọ́ sẹ́gbẹ́ kan. Kí ló fà? Ẹ dẹ̀ dúró déédéé. Èèyàn á rí yín látòkè délẹ̀ bá tó bá máa gbé ẹnu, wọ́n máa gbé ojú lọ sóko yín báyìí, ó máa wọ́ ni, á wá cough, á wá shoot out.
kí ló dé èkélo náà fi ń ta boxers pure cotton ìmí inú èkélo náà fi ń ta ló fi ń ra ló fi ń ṣe pé ra pure cotton kí lè pack oko yín kí ló dé gbogbo nǹkan báyẹn lèmi máa ń sọ mo ti sọ pé àárọ̀ Monday obìnrin tó bá ti dó ọkùnrin tí ẹnu ẹ̀ rùn tàbí ẹ̀ rùn tí ara ẹ̀ rùn la máa ṣe láàárọ̀ Monday àárọ̀ Sunday fún service wa oko yín máa ń wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kí n pack ẹpọn yín dáadáa kò dáa ẹ máa ra nǹkan tó máa size yín kò dáa ẹ máa mú ẹ wá mú pot kíní ẹ dẹ̀ máa níbi ibi ẹpọn yín mọ́ bí oko yín yẹn ẹ jẹ́ kí ṣòkòtò yín máa free níbẹ̀ ẹ jẹ́ kí ṣòkòtò yín máa free níbẹ̀ ẹ jẹ́ kí ṣòkòtò yín máa free níbẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan àbùkù tó tini lójú kò dá kí oko yín máa wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kò dá kéèyàn máa ti ibi ṣòkòtò tẹ́ bá wọ̀ wọ́n size oko yín ìmí inú yín bóyá ẹ̀dẹ̀ tí ní preparism ni ṣé priapism àbí kí wọ́n ti ń pè tó jẹ́ wípé oko yín kàn máa lé níbi tẹ́ tí mùmúkùmù ara àrùn tẹ́ lè ní nìyẹn oko akọ̀ dúró síbẹ̀ kò ní lọlẹ̀ ìmí inú yín ti ní pìrónì oko yín ti wọ́ so tó kó bá tiẹ̀ wọ́ gọ̀ṣì bó máa rọ̀ time tó bá rọ̀ yẹn ẹ fa sábẹ́ okay are boy tẹ́ bá ti admire beautiful obo tó kó yín bá le ẹ pack ẹ sábẹ́ àbí time yẹn lọ dúró síbi kan àbí kẹ́ lọ sí toilet kan kẹ́ lọ domi sí lórí oko yín tó bá ti wá le wọ sẹ́gbẹ̀ẹ́ kan ya wá dàbẹ̀ ni pé ṣe ló ta gangan èyàn á máa dárí oko yín lára yín ẹ̀yin tẹ́ dẹ̀ máa sọ pé ẹ fine tẹ́ dẹ̀ máa ń ga tẹ́ máa ń fi rùgbọ́n mi fẹ́ dárúkọ èèyàn there's a particular person tó mo máa admire pé ó fine nínú àwọn kíní yẹn má jẹ́ kí n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ti rí bọ̀bọ́ yẹn ó ga báyìí ni aṣọ máa ń dúró lára ẹ̀bẹ̀ okó ẹ̀ máa ń wọ́ jù kí ló dé tó kó yín máa ń wọ́ ẹpọ̀n yín máa wá dá dúró oko yín máa wá yìí tó bá wọ́ awọ́ sẹ́gbẹ̀ẹ́ kàbí kó wọ́ sósì àbí kó wọ́ sósì ọ̀tún àbòsí àbí kó jẹ́ pé ńgbà míì gan ẹ̀kọ́ rí tó máa dorí kọlẹ̀ wá rí á wá shoot out níbi iwájú báyìí oko yẹn máa shoot out níbi ṣòkòtò yín kí ló dé tó rí bẹ́ẹ̀ kí ló dé tó rí bẹ́ẹ̀ then ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń jẹ èékánná ẹ máa jẹ èékánná débi wípé ẹ̀já máa yọ níbi èékánná yín ẹ wá lọ kíká yẹn bòbò nígbà tẹ́ ti ní infection lọ níbi tí ẹ̀jẹ̀ ti yọ ẹ máa jẹ èékánná ẹ jẹ tẹ́ bá ti jẹ sẹ́nu ráì tán bọ̀ tẹ́ bá ti jẹ èékánná yẹn tán ráì ẹ tán ayẹ ẹ wá máa gé èékánná yẹn sẹ́nu ẹ máa gé èékánná yẹn sẹ́nu díẹ̀díẹ̀ kí ló dé tẹ́ ṣe rí bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ṣe rí bẹ́ẹ̀ ẹ máa jẹ èékánná ẹ dúró sí bus stop ẹ jẹ èékánná ẹ wà nínú bus ẹ jẹ èékánná ẹ wà everywhere ẹ jẹ èékánná kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ wá nǹkan ṣe sí mo kàn ní kí n wá ni honestly ẹ̀yin lẹ máa jẹ èékánná ẹ̀yin lọkọ yín máa wọ́ lẹpọn yín máa wọ́ the only thing tọ́pọ̀lọpọ̀ mú ṣe ni pé kẹ́ mú ọmú èmi inú yín dẹ̀kẹ̀rẹ́ ó máa gé obìnrin jẹ lọ́mú èmi tó bá ní kó finger ó máa yá wọn lé èékánná lóbò wọ́n bá ní kẹ́ lábò ẹ máa titọ́ sórí òbò ni kò sí nǹkan tọ́pọ̀lọpọ̀ yín mọ̀ ṣe anyway ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ sabarikolo.com fẹ́yìn ọkùnrin obìnrin ó sì wà ń bẹ̀ ẹ pè mí later ire o ó dàbọ̀.